eche no akom eche na akoma kwan ya faso a yefe kwan ya faso yefe ya boso sa metie iti media me ba obi so a me probi a ho yam bibia mpidi yam me metimi ye hu bibi matimi ye dem de baaye no aye bibi bia mo ni padesen ye ma ko Maybe ya ni ko asanti ka ya ni zikane ya ade o aye Mekeni wa gina baso tu wa gina baso wo na tu na mo se da bi Satantin ka ka se depend ya fi etumi yo na mesu ni sana tie bi ya na mo le wo tu tu na mo e ti atie bisa ni ya agro wo ni fa bu wo ni fa so bi yo papa me wo chere chere anya wo papa bi a ko se ri yo ko buawo ko papa bi na chere a chere ko abefa so abaye na fe nka mo ni wetu na ye ko ye kristo ni wetu na ye e fi eze ma wo en ko wo ye kristo ni di en ko ya sama amamre safe na bi ze ko bi echi ni o ye sama ye ye ko sama ye ma fo mbo mpa ye no mare udi onto wa hera meja wo soro wa nyina me ye de ho sama ye bo so a na o na sama o de ho so ni ya ko ye de fa so re Jesus wa e bi ko mo so no wa ti de na fo mo ma se ma hanu no o mo so e mi na ni ba Jesus the ko ya fa so a wo ni ba no wa anza mo wa ko wa re wo ne ko se de wo bi ani ni sabre ni ye biga e no o ba no ho se yi ya se wo fu ni bi sa o se na o ba yi ni wọ́n dàní wọ́n yà adé ọsẹ mẹ́ nínú náàyè nínú náàyè wọ́n fún àwọn ọmọ nípa ìwà bíi wọ́n ti dá ẹbí wọ́n fún àwọn ọmọ wọ́n fún ẹ̀rọ ìwọ̀n káwọn abẹ́ mi bá wọn wọ́n wọ́n kọ̀ọ̀kan nígbà yẹn wọ́n sì wú sọ owó ìwọ̀n tí òun yà bí ìwọ̀n tó wà ní òun yà ní òun tí òbí aṣọ fún àwọn ọ̀rẹ́ta àwọn ayé àkàrẹ́ ẹ̀sí ẹni ìyàmí bá náà wọ́n wà sọ́rọ̀ fún ẹ̀sùn mọ̀nà ọmọ yìí àfibí ọ̀hún ṣe ẹ̀rọ ìwé ọ̀hún fún ẹ̀rọ ìwé ọ̀rọ̀ Jesus ọ̀hún wọ́n ti mà ní ẹ̀rọ ní òkò ọ̀hún bíyà ní òkú èkó ṣìyẹ́ baako ní nsẹ́m ẹ̀rọ bíyẹ bó nsẹ́m ẹ̀tọ́ ìwé wọn kọ́ ẹ̀ lọ́sọ̀ kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ẹ̀sùn mọ̀nà ọ̀hún dáná mọ́dìyẹ pẹ̀lú pàǹkàì bibi orúkọ ní kọ̀ǹkọ̀rọ̀ tí màá níbi sọ́ọ̀hún kọ̀ǹfọ̀ ìdè wọ́n ilé ní ètò ìbùsà ní bàbá ẹ̀nà àmìbọ̀ wọ́n wù kúrẹ́ yẹ bàwì àmúsí ẹ̀wú ebi ẹ̀sà abẹ̀rẹ̀ náà kọ̀tọ̀ kọ̀bọ̀ dàmì tí wọ́n ti ìwù ẹ̀sà abẹ̀rẹ̀ nù. ẹ̀nà ìfọ̀ mi sí wọ́n kọ̀ ní àwọn ọmọ ìyá káyìn kọ̀bọ̀ dàmì. Oya ni le piasa. Jimi se tu disu. Ena me ba mi, ta se ba mi hudu ni. Ta ma se ba wo le fa ko na so ko to. Onya botie. Na mo se se ba. Ai ti se e ka wo a wo ye fi ku. Na puta sa ti ju ko ko ko. Tu su ku su afina. Wa ye tu su ni. Fuma no ato mo le ba. Ka na ba mo ma no mo se du so. E fa du so. Ajo je bi sala. Ami e den e sa ba ko. Afi ni ni mu ja mo. Ene fi o na mo sa. Lẹ́yìn àwọn nǹkan ó tí èyí. Lẹ́yìn ọ̀sùn ẹ̀sẹ̀ èkú mi nìbà. Nínú ìfẹ́ èkú mi nìbà. Wọ́n ti ní ìmọ̀ àmì kọ̀ọ̀kọ̀ wọ́n ti ní wí kọ̀ọ̀fọ̀ ìlú wí. Láti sẹ́ ẹ̀rọ ìbìrì wúrẹ̀ fi. Òun náà ọ̀hún kọ̀ọ̀tọ̀ sáàbìrì ẹ̀rọ ìfẹ́ ẹ̀rọ ìbìrì náà nkùrà nkùrà dé bá àbẹ̀ ẹ̀nu. Kọ̀ọ̀fọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀bì àná.
ebi ebi ọmọ tó ń fi fún wọn bá abẹ́yìn wọ́n mú sọ ẹbí ẹ̀ sí máa mi fi ẹ̀mí. sẹ́ẹ̀dì àwọn àwọn ẹbí bì hó àfihàn ní tẹ̀sán àwọn ẹbí bì hó na ó máa mi dé kọ̀ǹfọ̀ ìdí ọkọ̀ tó yẹ ìjọba ìlú yẹn fún nàìjíríà ọ̀hún ẹ̀nà ọba yẹn ọmọ amẹ́ríkà fúnra ẹ̀ lọ́sẹ̀ yìí ẹ̀fí oṣù kọ̀ǹfọ̀ náà lè sú lọ́nà náà baako pẹ́ ní owó baako pẹ́ ọ̀hún sì lọ́wọ́ yìí ọ̀hún sì lè wú adàyí nkúwa ọ̀sẹ̀ ẹ̀fí ẹ̀ ní oṣù pàhàbá yìí bìrà ẹ̀ mo ti wọ́n sìn àmà mi ní ọdún wọn sìn àfúrà sàn àbá ọdún sọ kọ̀ǹfọ̀ jẹun ẹni mi sí wọ́n mu. ọ̀hún yẹn ni ọ̀hún yẹn nkawa afẹ́lẹ́ ṣe fúdú ló ṣe ṣù fúdú yẹ̀fẹ́ ìsẹ́mìrẹ́ gbé ẹni ìsẹ́mìrẹ́ ta kúrú ṣe ní ìwà àdúgbò yìí ní wọ́n bí ọmọ kan tó bẹ̀rẹ̀ wọ́n yà yìí òbí ẹ̀sìn tì ní ìyẹn lẹ́fẹ̀ẹ́ ìsẹ́mìrẹ́ gbé ní ìsẹ́mìrẹ́ ta lọ́nà kọ́ mi sẹ́ yìí ó máa ń yí àfi nàlẹ́ ẹ̀dínwó nàlẹ́ ẹ̀dínwó bẹ̀ kọ́ mi yà ìsẹ́mìrẹ́ gbé ní ìsẹ́mìrẹ́ ta akɔni yɛ fɛ na ofiti ase kɔ asa abɔfra sɛ ebi si afere sɛ ebi si akoto sɛ ebi si ebi ɔwɔ wɔ akɔma baako mu ebi sɛ kɔnfɔ wɔ nti n'akɔm ebi si kɔnfɔ wɔ nti no akɔma wɔ kɔ no wɔn ti sɛ kɔnfɔ yɛ nti wɔn yɛ ayɛ afɔre ɛnam nkyɛnkyɛn yɛ ne kɔbɛn yɛ sɛ kɔnfɔ yɛ nso bebree ɛdɔ asɔre bebree ɛgyan. Bebe sɔfo nkɔ bi mu ɛnɛ ɔsɔfo bi koraa wɔpirikyi wɔ asɔre bɛ mu kakra no ɔkɔhɛ ɛdɛ na otie bi asase nkaa so so ɛɛka ɛso wɔfi sɛ asase nkaa ho nnua no n'anim nsuo abɔ wɔn ɔkɔhɛ kakra wɔ ne bɛn mu obi ti kɔm ɔyɛ adwuma ɛnso ɔno ti tɛ baabi kakra na ɔkɔhɛ kɔnfoɔ ɛkɔnɛnsi no ɛɛkɔ no sa wɔn fo ɔkaba pole sọ wọn kọ bọ ní o ẹfún wọn fún ẹgbẹ́ wọn fẹ́ ọsọlẹ ẹbí ẹbẹ yà wọn òwúrìbí fẹsẹ àwọn fún ọba náà bá so a ètò ọkọọdẹ ọfẹrẹ ta lẹ́yìn mi ní bóso nìyẹn ètò kọ̀ọ̀fún àwọn kọ́mọ àwọn tí ní kọ́mọ àwọn sùn ní kọ́kyeré wọ́n ti ní kọ́mọ àwọn sùn ètò ní yẹ ẹ̀dùnmá wọ́n ti ní kọ́mọ àwọn sùn ní nípa fẹ́ yà wọ́n ẹ̀ma òbí tí ní kọ́kyeré ẹ̀rí ká dáná ìrìn yẹ sọ wọ́n yẹ kọ̀ọ̀fọ́ wọ́n yẹ ọ̀sẹ̀bẹ̀rẹ̀ ta ní ẹ̀sẹ̀bẹ̀rẹ̀ kọ̀ọ̀fọ́ ètò kọ̀ọ̀fọ́ di ayé adìẹ mẹ́lẹ́ mẹ́lẹ́ ìfẹ́ mọ́. Wọ́n ọ̀yẹ́ bí na ọkọ̀ mmande. Wọ́n ọ̀yẹ́ àbáyé adwuma. Ọ̀ ẹ̀ fà wọ́n ìfẹ́ kọ̀ọ̀fọ́ kọ̀ bẹ̀kọ̀ skul September ẹ̀dẹ̀ wọ̀ September bẹ̀kọ̀ lọ́ọ̀ skul yẹn n'aka wọ́n ní aka yàtí àseɛ nti yẹ sẹ́ òkùdẹ̀ ń twẹ́ wọn akọ̀ mọ́ nso bẹ̀kọ̀ skul ọkọ̀ weekends 5 days every day ọ̀bẹ̀kọ̀ skul wọ́n sọ̀rọ̀ sọ̀ ọkọ̀ skul ẹ̀sẹ̀ yẹn nkọ̀ bísí wọ́n di akọ́wé di akyire àmọ́ àbúsọ̀ yìí wọ́n dan ní sùwẹ̀ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní adé
It is on call. You know what school work on what the Sunday every way. It is on call. It is on call. I'm a call school. You got 12 as the other two. I got two. I see the show. Let's see. I don't see a crowd. Let's make a crowd. Let's make a crowd. Let's finish so. Let's finish so. Let's finish so. So it is all the time obi o na boso ofi na boso ni suma no e nante o te nka ibi nsama no o ne kasa ene abia bra me me so o le so da kom o be pesika me no ni so ko we fika ina ko we fika me ko de pesika sa o tin ma o be wu ko akom yo ko pesika me yo kom de wa ente na no na ko da je ka se mi se muti ya le ya sempa obi a wo konfo also kom talo go fi talo kwasi talo ya talo fi ni na wo kom no obo so ni ba ma abushia wu wa mamma na san na obi talo ka obi a obi tiri se ni ko ba tan se adwuma mra bo so ko na adwuma ma ya no su se ni master mo ano adwuma ma wo so ni ba ma abushia wo ba abushia wo ba de abushia ite abushia wo na wo se da bo bi ya na so ni bo so no ama mma wo so sum ma na wo che abushia na chi is abushia na wo so ni to o hell le mo nsure da ma ma nsa ite de bi ka da fi ya so ko mu da ma na nfa na nti se de pra ma ya o ti ko che adwuma ni fi da bi e ba e bi so ba ma nsa ba wo ko to bi so wo fo wo da be ka ho sa le ya neti se de bi ni se bi ta akọ Kwabena asemo yankoi for srewa ni dem e dey aba na say ese bi fa so mi ye ese ade nyina God bless the people ko oboyi ade wa kra abo ani watiwade a eno ma wo hwe afia na bi aba so ma na kwaba emo ye da wase se ne wo na bi aba so ma na kwaba bi abo ne dey ni aba so ma kwaba ye da wase ba to ti ka ade na ma ade e fa kumam abi say we saw some research attack on this and said obi wo hon ma se bi o under na agency bi usro bosom na na e bo fast and think can be o fa e bi ti akọ so ni pin sama ko ba te be no so pese o ti ni pin sama ko no e kasa eno so bo fo kwa e bi wo ha e mi ye e ti wo mu kasa e bi ana kasa na ne se bi asama ni de gina wa de ka to se sorry ko se no e sa o e sa odi eno de ebe afidie so ntimi nka eno wo ai obo so wu se yi na eba no atande nka na eba no mutango ko na eba wo wu konfo be se hu ni sa konfo be so wu se bo so na eba no bo so bi ko ta ka ta ni wo hu na wa ta ja man fo se bo so ni ko ta ka be bi enye ni sa ko hu ni sa yanko o ma mi abusu ni su ana bo so ni ti ka wana o ma me abusu ni nsu ana se bo so ana se mo ti da ka wana o fo di te be ka za ko mo ka me no se pa so bi su ambo ni ko ma ni rese ni free kumbo e ti de ti na papa e ko mu ti na aka ane bi en fa ho ebi ana ofi o na busuafo ni nfulu bi o ma wo tumi na wan ka fa wo na wo so na ehye ina bo so ne be ka ho no wo nti ase so bi be yi be se fi ho ijabo mpema wa ko ni nam ebi sa wo ba no mo ka wo tumi no o kra wo ne pa bi a wo ne kra ni tumi se de titie ebi se ko ngo de ze wo no ni ebi suya da ifo ka ko a za na ko me ka no ijabo ko ni ni se wo ye dada o mo ni se wo ye na mi adin o ye eti wo no ebi a mo hye de wo ni ba na awo so eti wo ko ni gina eti wo go so na gina o fo bi e gina ma no o wo ni gina ye to so de gina wo ba na so de pa mo nti aba ye na mi ti na aba ye ene ko ko ti na aba ye ene akadu se ti na aba ye brawo na fa ni di e le ba ko aso awu awu so mo npe no aso de mo asa aba na aso bi nche on pe na ko mo nji akom dai wo mo nche wa ha ko ze ni wo mo nche a je ze mi nche iti yo ko ko wa sam ka so mo nche ni na o no bi sa ti
plenty of them say to my be aware wako go on there I know project or when you go to you I'm go to abraba bi oba na na o say obaji to me say enye adwuma ma no be say the one we say to me now obaji no enye adwuma oh I don't know you see how work with your baha say una mo kura no ba bi ampew oba bi ampew na fe die ebi na otu wu busumi wo ho na oba bi afro bra na otin eti dongutu oh dongutu de say wo yakura se be bi na me ha da ma na etna wu sa abi na yaduma so yaduma wu sa yaduma to say auntie about three science in the almost about your one when about to be some money chill I don't make us what as wow about three the only going to come over who sir it's a very the little can come about the who sir to be someone change why so who say e akoma na say e dey am say o ti se ntwene bo twene le twene bo a e bosom enti wo so a e no chese akom na e kan no no so wo fi a e da wo twene enti no o anya mo yesa no so wo fi na so na wo fi enti no bo form e da wo so e no chese all the common and it's just a china all the corner. But you also be a Yacob. You want a Yacob, you also want a Yacob. Some man knows a real feel with you, could be a cheap. It's your button in the pet. This man, what we are so, not just all the come. So, comfortable with the call the Mesa. We don't have another side, right? And a hand on. I'm in panic. Ana mo no kwan so a no mabuo mani adu so ene tele konfo na America bi de eti ama mani abre konfo je so ani abre no so ani abre so abosu ni na pa konfo je no ni kafe anu wa mutimiti wo mo acho yes mo miti mo mai wa dawo bana yesu ni ya pa kwa na samo ibi akire no ene se bi na ho ofobi no ayatima ye nyawo nipadi ho abere any mua a boy will be able to so pen as go here the pen no the pen say about the nipa then no mo nipa the funny person the nipa so na be on go for bia the bia o tin ne o ba da tin ne na so no fe bi so no maboa wo na mo ko ka obi e tiri mo ade so ko fo bi e tiri mo ade o ti ba bi e fi kwa page kwa on tin ti wo the tiri mo ade o ti ba bi a se se bi bi asa o be no go bi se score ba je ni fi ko so na tin ho what you may be a Sunday, all the time saying was some more Sunday, or don't know why, or maybe it's because the chance to put a bonnet down to Colano, and to put them in swing the then cut out and say the three one day, with the money cry, all for being out of it. Sana said, I don't be a while there, or what to know you do, what to not do any part, and anything I want to see, where I won't car with you, if you are something in our customer, fine, put you to talk about Saturday, fine. I'm out of one chase can be a new now no so wa among the to ko ba for you o ti wa to fan ni samo mo fan ni samo awa chabi it is an share me man so we no na so mo no be ko nfo dey na bi ano o to kios o ti me container so it akwa no dey ya ba mpa ya kakra me na mo so mfa mutumi mo nyansa Munimbiye mu kwa biso a na me na kasa nkakra sa ni nipa de o tumi ntine sa anko na wiye e de obechia baabi sa ni nipa abrabote abrabo so nyame de bi a ne de awo ma samo so e so nko se ni mo ja kura mo wo so mo ja mo ja bi mo ja zero mo de e bia ni nyame e ye ne de
Ebia so no su ene le ba ne wo ye ba ni so a ye ba ba ya so ni kwa so ba bua no nsan ho ne yehwe ne mo ne pa ni tibiem ti da de wo no o de ma no peki o mo de ni ti wo yi no fi obi on table so ma se on ti abosu ma se on ti nsamanfo ase on ti amame bi ase eno na ni ye kwa ya paso abosu mo ba ye ma cheche ni bibiri iti da ye ne ma bi ya abrado ma sem bi o fere konfo bi sana no a se ye ho iti bosu ni a no so wa na konfo ada obi agi ni sika e wo bosu na ho iti ene de o ko ba bi a ho bosu mo kura na konfo kura o ko ni nchen iti ni nka se we bi ye iti ni nka se ne bi ye iti ni nka se obi bi ye ene bi iti ni nka ho asem sa Asante nkai enye konfu a medical aka no ne konfu gbewu me konfu a medical aka no enya nfia de so yenu ansana owu afei na masan afi konfu bi so na okonfu bi a